Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Bíṣọ́ọ̀bù àgbà Canterbury ti kéde pé òun yóò fi ipò òun sílẹ̀ lẹ́yìn ìròyìn kan tó fẹ̀sùn kan ọ̀kan lára àwọn àlùfáà rẹ̀ pé ó ń ṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọmọdé. Ìwádìí kan tí wọ́n ṣe nípa ìjọ ilẹ̀ Gẹ̀ẹ́sì fi hàn pé ó yẹ kí Justin Welby fi ẹjọ́ John Smith sun ọlọ́pàá lẹ́yìn tó gbọ́ pé ó ń ṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọmọdékùnrin lọ́dún 2013 àmọ́ ó kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde kan, Welby ní àkókò ti tó fún òun láti gbé ìgbésẹ̀ náà lásìkò tí ọ̀rọ̀ náà kọ́kọ́ tó òun létí. Ó ní, mo gbàgbọ́ pé kí n fi ipò mi sílẹ̀ ní ohun tó tọ́ báyìí, pàápàá fún ìjọ ilẹ̀ Gẹ̀ẹ́sì. Mo gbàgbọ́ pé ìgbésẹ̀ mi yóò fi hàn pé ìjọ ilẹ̀ Gẹ̀ẹ́sì kò fà sẹ́yìn nínú ìlàkàkà rẹ̀ fún ìjọ tí ààbò wà fún àwọn ọmọ ìjọ. Bí mo ṣe ń fi ipò mi sílẹ̀ yìí, mò ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn fún àwọn ọmọ tí wọ́n fọwọ́ kàn lọ́nà àìtọ́. Agbẹnusọ fún Keir Starmer tó jẹ́ olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì sọ pé olóòtú ìjọba fara mọ́ ìgbésẹ̀ àlùfáà náà àmọ́ àwọn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n ló jẹ́ òun lógún. Ní báyìí, wọ́n ní yóò tó oṣù 6 gbáko kí wọ́n tó lè yan ẹlòmíràn dípò bíṣọ́ọ̀bù náà. Ọ̀sẹ̀ tó kọjá ni ìwádìí kan fi hàn pé ìjọ kò gbé ìgbésẹ̀ kankan láti fìyà jẹ Smith fún ohun tó ṣe ṣáájú ikú rẹ̀ lọ́dún 2018. Nínú ìwé tó kọ láti fi ipò sílẹ̀, Welby sọ pé wọ́n sọ fún òun lọ́dún náà lọ́hùn pé ọ̀rọ̀ náà ti tó ọlọ́pàá létí ni kò jẹ́ kí òun tún gbé ìgbésẹ̀ míì mọ́. Ó ní ìtìjú ńlá gbáà ni ọ̀rọ̀ náà jẹ́ fún ìjọ Ọlọ́run nílẹ̀ Gẹ̀ẹ́sì. Ọ̀kan lára àwọn tí olóògbé náà fọwọ́ kàn lọ́nà àìtọ́ ti sọ pé ìgbésẹ̀ tó tọ́ ni Welby gbé bó ṣe kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Àní rí jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Ọlárẹ̀wájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ Jígí Alára. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì Jígí Alára. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.